ó ti ń lókìkí láti 35 years. Ó sì wá júnior mèrèkì lọ́dún mẹ́wàá àkọ́kọ́ ní o. Ní tẹ́mi mọ̀ ọ́ tọ́ lọ ìlú èkó tí làwọn jáde 35 years. Aláàjì Ràṣídì Àyìndé ló dé yìí o. Ẹ máa bá fún látẹ̀lẹ́wọ́. Sókè ẹgbẹ́ sókè. Ràṣídì Àyìndé Mèrèǹgì jẹ́ gbajúgbajà òǹkọrin fújì ní Nàìjíríà tí gbogbo èèyàn mọ̀ sí Alhaji Rasheed Àyìndé tàbí Alhaji Mayor Rasheed Àyìndé Mèrèǹgì. Ó jẹ́ gbajúgbajà òǹkọrin fújì tí gbogbo èèyàn mọ̀. Àwọn àkọ́kọ́ eléyìí tí Alhaji Rasheed Àyìndé Mèrèǹgì gbé jáde òun ni agbára owó money power níbi tí wọ́n gbé jáde ní ọdún 1984. Alhaji Rasheed Àyìndé Mèrèǹgì jẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tọkàntọkàn tó sì ti kó ipa ribiribi tiẹ̀ fún ìdàgbàsókè ìlú nípasẹ̀ iṣẹ́ tó yàn láàyò. Àfihàn Rasheed Àyìndé Mèrèǹgì. Alhaji Rasheed Àyìndé Mèrèǹgì tó ti ṣe gbogbo méje yàrá mẹ́fà nínú eléré fújì ní gbogbo Nàìjíríà àti lókè òkun. Abáyé ọ̀bàlẹ̀ dúpẹ́ pé láti 45 years kọsẹ̀ rí débi pé ti kú. Òkìkí ni wọ́n dìde ní 35 years plus. Láti ìgbà náà kò lọ ọ̀lẹ̀. Ẹ wá sọ̀ stéèjì rẹ̀ kò tí ì ṣẹlẹ̀ rí o. Pé eléré kan léèrè nìbàdàn fún odidi 35 years tó lọ lẹ́ẹ̀kan náà tí èsì pé ọ̀dà kúkú ó tún dìde ọ̀dà kúkú ó tún dìde. Láti 35 years ẹ bá fún Alhaji Rasheed Àyìndé látọwọ́. Ẹ wọlé ìfẹ́jú fún kí àwọn ènìyàn. Èkó ní ilé owó fọmọ Ádámọ̀. Ìbàdàn ní ilé owó fọmọ Ádámọ̀. Bí bàtà òwe ẹ̀kọ́ sáré ìlú Èkó. Ìyẹn bí kádàrá rẹ̀ bá wà bẹ̀rẹ̀ tún. Rọ̀bù ní aláwọ̀ iná ọba Adẹ́ni wáyé. Ibi yòówù tó lè dá mi sí àmì ìdí àdé. Jẹ́ kí kádàrá rẹ̀ bá bẹ̀rẹ̀. Jẹ́ kí kádàrá rẹ̀ bá bẹ̀rẹ̀. So, mo dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ Lágẹ̀lú. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn bàbá. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Bàbá Báyọ̀ Àkànbí. Ẹlòmí ò mọ̀ pé mi àti bàbá Báyọ̀ Àkànbí wọ́n máa ilé kan náà pẹ̀lú wa. Kò wọ́pọ̀ náà tó mọ̀. Tá a bá dé Kòsòsì, tá a yà ní Yàgàdọ́ ilé àwọn bàbá Báyọ̀ Àkànbí lára kọ̀ọ̀kan ká tó kàn ní ọ̀dọ̀ tí wọ́n. Bàbá níjọ́ tí mò ń sọ fún wọn ni wọ́n ní ọmọ ìyá àdínìọ́ èyí adúpẹ́ fún iṣẹ́ Lágẹ̀lú tó lé ọlọ́run ẹ̀sìn pẹ́pẹ́pẹ́ o gbogbo òṣìṣẹ́ Lágẹ̀lú ibi èrè lẹ máa ṣe dé ẹ̀ náà máa ṣe dé nígbà yìí náà nínú iṣẹ́ rédíò lọ́tọ̀. Ìbàdàn o Ìbàdàn ọmọ ọlọ́lá ni wá o ọmọ ọlọ́lá ni wá ọmọkùnrin àtọmọbìnrin ló dára àwọn òsì jọ lè bá ìlú Adéwọ̀lú Àkànmú Ládọjà. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Alhaji Isa Adélékè, Táíwò Káyìndé, mo dúpẹ́ Saheed Àtúrà, Títí Òòṣà, Fáwọlẹ́sì oníròyìn, Ọláwálé Àmísà, mo kí gbogbo ẹ̀yin ìjìnlẹ̀, mo dúpẹ́ ẹ̀dá aláwo ẹ̀sìn ọmọ mi Táyé Kọ́rẹ́ǹsì, mo kí wọn náà wọn náà ti ṣe é lébi èrè tó àti dúpẹ́ fọ́nà fújì ò ní bàjẹ́ Ìbàdàn ò ní bàjẹ́ àjọmọ́ ìlú bàjẹ́ wọn ṣe ẹ̀sìn ìwé mọ́gàjì kọ́ Yusuf Àyìndé Sàǹdórà ọmọ mi
dúpẹ́ mọ́gàjì kọ́lá olóòtú ọmọ àdábánijà ọmọ ẹni ìjà ọ̀fà tí ń gbé rẹ̀ lọ́kùnrin ọmọ apárun gẹ́gẹ́ bí iye lọ́tú ẹ̀yà bọ́ọ̀lù ní ògbọ́dọ̀ ìjẹ́lẹ̀ ẹ̀ka àti Báṣọ̀run àmàtú èdè aláàjì Gbóyèga làwọn ló dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀sùn gan. ẹ bá pàtẹ́wọ́ fún aláàjì Rasidi Ayinde Merengue àmì ẹ̀yẹ yére o. èrò ti pọ̀ síwájú ní àríran o.